أقبل شهر رمضان، شهر الخيرات، شهر البركات. أقبل شهر رمضان، شهر العتق من النيران. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه. أما بعد، فالسلام عليكم ورحمة الله وبركاته. إليني الدرس 13 التي ترى شهر رمضان آداب وأحكام في الشيخ إمام ابن علي الأثري حفظه الله تعالى. فاني شروط صحة الصوم. شروط صحة الصوم àwọn májẹ̀mú tí máa ń jẹ́ kí àwẹ̀ lálàáfíà. àwọn májẹ̀mú tó máa ń jẹ́ kí àwẹ̀ yàn kó ní àlàáfíà. فاني ذكرت في درس مضى شروط وجوب الصوم. ذكرت في درس مضى شروط وجوب الصوم. ولا منشا إذن لك توريكوجا إذن لك كتوريكوجا ní àwọn mẹ́ńṣà àwọn májẹ̀mú tí ààwẹ̀ fi máa ń jẹ́ nǹkan tó ní àlàáfíà tí ó jọ́ràn yàn. àwọn májẹ̀mú ká tó lè sọ pé ààwẹ̀ jọ́ràn yàn lórí ẹnìkan, a gbọ́dọ̀ rí àwọn májẹ̀mú mẹ́fà kan. وذكرت أنها 6. wọ́n láwọn mẹ́ńṣà pé mẹ́fà yìí náà ni àwọn májẹ̀mú náà. وهي àwọn májẹ̀mú yìí òun náà ni al-islamu, islam, kí yẹn jẹ́ mùsùlùmí. bákan náà wal-aqlu, kí yẹn ní làákàyè. wal-bulughu, kí yẹn bàlágà. wal-qudra, kí yẹn ní agbára. wa an yakuna muqiman ghayra musafirin, bákan náà kí yẹn jẹ́ aráalé kó má jẹ́ onírìn àjò. wa an yakuna al-mar'atu wa an takuna al-mar'atu ghayra ha'idin wala nufasa, bákan náà obìnrin tó fẹ́ gbààwẹ̀ kó má jẹ́ ẹni tó ń ṣe haidọ̀, tó ń ṣe nǹkan oṣù lọ́wọ́, tàbí lè tó tẹ̀ ń ṣe tí ẹ̀jẹ̀ bí máa ń jáde ní ara rẹ̀. àwọn eléyìí ni ṣurutu wujubi sawm. àwọn májẹ̀mú tí àwẹ̀ eléyìí láti sọ pé ààwẹ̀ ó jọ́ràn yàn lórí lágbájá. ó gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí, ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó ní làákàyè, ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó ti bàlágà, ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó ní agbára. bákan náà ó gbọ́dọ̀ jẹ́ aráalé tí í ṣe onírìn àjò. ó dẹ̀ gbọ́dọ̀ jẹ́ obìnrin tó yẹ pé kò máa ṣe ẹ̀jẹ̀ bímọ máa jáde láàárẹ̀. bákan náà ẹ̀jẹ̀ nǹkan oṣù. afáàní wal-ana atakallamu an shuruti sihhati as-sawmi. wọ́n ní sìn àwọn fẹ́ sọ̀rọ̀ nípa àwọn májẹ̀mú tí ààwẹ̀ fi máa ń lálàáfíà. pé èèyàn wá ti jẹ́ àwọn májẹ̀mú àwọn shurutul wujub ó ti wà lára èèyàn jẹ́ nìkan tó yẹ pé ààwẹ̀ jọ́ràn yàn lórí rẹ̀. bó wá ní ààwẹ̀ ló ṣe lálàáfíà? àwọn májẹ̀mú là ń bùkátà láti rí kí ààwẹ̀ rẹ̀ yàn bẹ́ẹ̀ kó tó ní àlàáfíà. afáàní wa hiya 6 umurin. mẹ́fà ni àwọn nǹkan náà. àwọn àlámọ̀rí mẹ́fà yìí náà ni àárí tí ó mú ààwẹ̀ yàn, tí ó mú ní àlàáfíà. wọ́n ní aláwọ̀kọ́ ń bẹ̀ ní al-islamu. alákọ̀ọ́kọ́ wọn ní al-islam. ẹlẹ́kejì al-aqlu. ẹlẹ́kẹta at-tamyizu. ẹlẹ́kẹrin an-niyya. ẹlẹ́karùn inqita'u damil haydi. ẹlẹ́kẹfà ní inqita'u damin nifas. islam, kí yẹn jẹ́ mùsùlùmí lálákọ̀ọ́kọ́, lẹ́yìn náà kí yẹn jẹ́ onílàákàyè lẹ́lẹ́kejì. ẹlẹ́kẹta òun ni at-tamyiz, kí yẹn jẹ́ tí ó lè ṣe yàtọ̀ láàrin ọ̀tún àti òsì, tó lè ṣe yàtọ̀ láàrin nǹkan. ẹlẹ́kẹrin òun ni an-niyya, kí yẹn ní àníyàn.
ẹlẹ́ẹ̀karùn-ún òun ni kí ẹ̀jẹ̀ haidọ̀, ẹ̀jẹ̀ nǹkan oṣù kó dá. ẹlẹ́ẹ̀kẹfà òun ni kí ẹ̀jẹ̀ ìbímọ kó dá. ẹ̀jẹ̀ ìbímọ kó dá. So tó bá ti tá bá ti ráwọn nǹkan mẹ́fà yìí, so àwọn èèyàn kọ́ yóò jẹ́ nǹkan tí ó ní àlàáfíà, yóò jẹ́ nǹkan tó ní àlàáfíà. tó ń túmọ̀ sí pé alákọ̀ọ́kọ́ nísìn téèyàn bá jẹ́ mùsùlùmí lásìkò kan, téèyàn dẹ̀ ń gbààwẹ̀ lọ́wọ́, téèyàn bẹ̀rẹ̀ àwẹ̀ ní mùsùlùmí, tó tí irọ́ níbẹ̀ iyadan billah tó wá ṣe rídà tó kúrò nínú Islam, irọ́ níbẹ̀ nǹkan àwẹ̀ rẹ̀ ti bàjẹ́. So bákan náà tó ní làákàyè tẹ́lẹ̀ lásìkò tí ó bẹ̀rẹ̀ àwẹ̀ tó jẹ sààrì, ìgbà tí ó fi di ọwọ́ sàn yálà ọkọ̀ làwà, so ó di pé ó bẹ̀rẹ̀ sí ni máa ṣe bí aláǹgànà, làákàyè rẹ̀ lọ. So bákan náà ẹlẹ́kẹta tẹ̀míìz, so kí èèyàn jẹ́ tó ti bàlágà tó dẹ̀ ti mọ ọ̀tún yàtọ̀ sí òsì. So ẹni tí làákàyè rẹ̀ bá fi lè lọ, tí ò lè ṣe yàtọ̀ láàrin ọ̀tún yàtọ̀ sí ní àsìkò àwẹ̀, lásìkò tó ń gbààwẹ̀ lọ́wọ́, irú ẹni bẹ́ẹ̀ nǹkan àwẹ̀ rẹ̀ ti já, àwẹ̀ rẹ̀ ti já. bákan náà ní pé kò tiẹ̀ tí bàlágà tẹ́lẹ̀, irú ẹni bẹ́ẹ̀ nǹkan tí ó dẹ̀ lè ṣe ìyàtọ̀ láàrin ọ̀tún àti òsì, irú ẹni bẹ́ẹ̀ kò ní àwẹ̀. irú ẹni bẹ́ẹ̀ kò ní àwẹ̀. ẹni pé àwẹ̀ kò kí ń ṣe ọ̀ranyàn lórí irú ẹni bẹ́ẹ̀, àwẹ̀ kì í ṣọ̀ranyàn lórí rẹ̀. gẹ́gẹ́ bí àlàyé ó ṣe padà wá pé ẹni tó bá jẹ́ ọmọ kékeré, so tí ó ti bàlágà, àwẹ̀ kì í ṣọ̀ranyàn lórí rẹ̀, ṣùgbọ́n tó bá gbààwẹ̀ ńkọ́ o, so àwẹ̀ rẹ̀ ní àlàáfíà, àwẹ̀ rẹ̀ ní àlàáfíà tí irú èèyàn bẹ́ẹ̀ bá gbààwẹ̀. Naam. So bẹ́ẹ̀ náà ni àníyà, tí àwẹ̀ èèyàn ò bá jẹ́ pẹ̀lú àníyàn, èèyàn ò dá níyàn pé mo fẹ́ gbààwẹ̀ síwájú ó tó jẹ sààrì, irú ẹni bẹ́ẹ̀ nǹkan kò ní àwẹ̀, kò ní àwẹ̀. àbẹ́yẹn tí ẹ̀ ń gbààwẹ̀ lọ, èèyàn wá gé àníyàn yẹn pé kí ẹ wá change àníyàn pé mo fẹ́ jáwẹ̀ mi, pé èèyàn dá níyàn pé èèyàn fẹ́ jáwẹ̀ èèyàn, so tàbí kí èèyàn tiẹ̀ máa ṣe méjì lórí rẹ̀. àlàyé ń bọ̀ lórí eléyìí insha Allahu ta'ala, torí pé kí èèyàn máa ṣe at-taraddud fi niyya, so kí èèyàn máa kí àníyàn máa lọ kó máa bọ̀, so tàbí kí èèyàn tiẹ̀ dá níyàn pé mo fẹ́ jáwẹ̀ mi, mo fẹ́ jáwẹ̀ mi, àbí mo ti jáwẹ̀ mi. so kí èèyàn ní nínú ọkàn pé àwẹ̀ mi ti já, mo ti complete àwẹ̀ mi lónìí, mi ò gbààwẹ̀ mọ́ lónìí báyìí, ìwọ̀nba tí mo gbà yìí náà ti tó. so kí láwọn adájọ́ tó rọ̀ mọ́ insha Allah ń padà ń bọ̀ wá bi'idhnillahi ta'ala lẹ́fọ̀ sí wẹ́wẹ́. so bákan náà kí èèyàn máa gbààwẹ̀ lọ, so kí ẹ̀jẹ̀ kó wá ṣe kí ni, kó bẹ̀rẹ̀ sí máa jáde láàrin èèyàn lóbìnrin ní ẹ̀jẹ̀ haidọ̀, ẹ̀jẹ̀ nǹkan oṣù, àwẹ̀ rẹ̀ obìnrin bẹ́ẹ̀ ti bàjẹ́, àwẹ̀ rẹ̀ ti bàjẹ́. ìgbà táwẹ̀ rẹ̀ ó tó lálàáfíà òun ìgbà tí ẹ̀jẹ̀ yẹn bá tó dá, anytime tẹ́jẹ̀ yẹn bá tó dá, ìgbà náà ni àwẹ̀ rẹ̀ obìnrin bẹ́ẹ̀ ni ó tó lálàáfíà. so bákan náà inqita'u dami nifas, so obìnrin tó bímọ nínú Ramadan tàbí kò tiẹ̀ tí bímọ náà, ṣùgbọ́n ẹ̀jẹ̀ ń jáde, tó rẹ̀ pé ẹ̀jẹ̀ yẹn ó jẹ́ preamble fún ọmọ bíbí ni, so irú ẹ̀jẹ̀ yìí ó ti bà àwẹ̀ rẹ̀ obìnrin bẹ́ẹ̀ jẹ́, ti bà àwẹ̀ rẹ̀ jẹ́. ó di ọjọ́ tí àwẹ̀ náà bá tó já, àbí tí ẹ̀jẹ̀ náà bá tó dá, kí irú obìnrin bẹ́ẹ̀ kí àwẹ̀ rẹ̀ tó lálàáfíà kó tó lè bẹ̀rẹ̀ sí ní máa gbààwẹ̀ padà. àfààní amma ash-shartu al-awwal wa ath-thani, ẹ̀wà á rí májẹ̀mú aláwọ̀kọ́ àti ẹlẹ́kejì. amma ash-shartu al-awwal wa ath-thani, ẹ̀rí májẹ̀mú aláwọ̀kọ́ àti ẹlẹ́kejì, wa huma al-islam wal-aql, eléyìí tí ṣe islam àti làákàyè. faqad taqaddama al-kalamu alayhima fi shuruti wujubi as-sawmi, so àti sọ̀rọ̀ lórí rẹ̀, àti sọ̀rọ̀ síwájú nípa àwọn méjèèjì nígbà tí wọ́n sọ̀rọ̀ nípa àwọn májẹ̀mú tí ààwẹ̀ fi máa ń lálàáfíà. wọ́n ní ash-shartu ath-thalith, májẹ̀mú ẹlẹ́kẹta, eléyìí tí ṣe at-tamyizu. fama'na hadha ash-shart, ìtumọ̀ májẹ̀mú yìí ni pé anna ghayra al-balighi, wípé ẹni tí ò tí bàlágà, wa in kana as-sawmu laysa wajiban alayhi, bó tilẹ̀ jẹ́ pé ààwẹ̀ kì í ṣe ọ̀ranyàn lórí rẹ̀,
lakinnahu law sam ṣùgbọ́n tó bá gbààwẹ̀ o fa innahu yasihhu sawmuhu ààwẹ̀ rẹ̀ lálàáfíà wa yuthabu alayhi yóò dẹ̀ gbẹ̀san lórí rẹ̀ wọ́n á san lẹ́san lórí rẹ̀. afáwani wa mimma yadullu ala anna as-sabiyya yuthabu ala ma yaf'aluhu min al-khayr ma fi sahih Muslim. wọ́n ní tó ń tọ́ka sí pé ọmọ kékeré wọ́n á san lẹ́san lórí in tó bá ṣe nínú oore tọ́mọ kékeré bá ṣe iṣẹ́ dáadáa tọ́mọ kékeré bá ṣe in tó ń tọ́ka sí pé wọ́n á san lẹ́san lórí rẹ̀ ní in tó wà nínú sahih Muslim من حديث ابن عباس رضي الله عنهما إنه حديث ابن عباس بن الله كما با وهاتي بابارع العباس بن عبد المطلب رضي الله عنه أن امرأة رفعت صبيا لها في رابنك أقبيا مبريده أو أقبيا ميكريده أقبي سوكي وريس سوكي باي فقالت واسقي يا رسول الله إلو جشاء الله ألهذا حج شيء حج جانا لوري ميكرينا وما مكري شيء حج جانا لوري ده قال نعم ألهذا حج سو يا طولاني ألهذا حج أتي على هذا حج شيء شيء حج شطة سو لامو ويبي شنكا طينان ṣé ó tọ́ fọmọ ìkéré yìí ṣó lálàáfíà fọmọ ìkéré yìí kò ṣe hajj ṣé ọmọ ìkéré yìí ṣó lè ṣe hajj ẹni pé kì í ṣe pé ṣó jọ́ràn ẹ̀ lórí rẹ̀ tí mo sọ ọ́ láwùkọ́ tùmọ̀ rẹ̀ ni pé ṣé ọmọ ìkéré yìí ṣó lè ṣe hajj ṣó lẹ́tọ̀ fún ṣé ó sì lálàáfíà tó bá ṣe hajj. Ànábì ní na'am bẹ́ẹ̀ ni walaki ajrun ládàá rẹ̀ ó sì máa bá ọ ládàá rẹ̀ yóò máa bá ọ ó máa gba ládàá ó gbàládá lórí nǹkan yẹn so ó lè ṣe hajj ó sì gbàládá lórí rẹ̀ ìyẹn ìwọ ìyá rẹ̀. afani waqad sahha an salafina as-salihi annahum kanu yusawwimuna sibyanahum wọ́n ní ó lálàáfíà látọ̀dọ̀ àwọn sálàfù wa àwọn ènìyàn rẹ̀ síwájú ridwanullahi alayhim wípé wọn a máa jẹ́ káwọn ọmọ kéékèèké wọn máa jẹ́ kí wọ́n máa gbààwẹ̀ wa fi as-sahihayni nínú sahihan من حديث الربيع بنت معوذ رضي الله عنها أنها قالت وننه صحيحان صحيح البخاري صحيح مسلم من حديث الربيع وما معوذ رضي الله عنها أرسل رسول الله صلى الله عليه وسلم غداة عاشوراء إلى قرى الأنصار التي حول المدينة ونني àárọ̀ ọjọ́ Àṣúrà Ànábì sallallahu alayhi wa sallam ó rán ó fi lẹ́tà ránṣẹ́ lọ sí àdúgbò àwọn ansar ìgbèríko àwọn ansar àwọn oko àwọn ansar àwọn ansari àwọn ará Madina so àwọn oko wọn tó wà ní etí bèbè Madina tó rọ kiri ká Madina tó wà létí Madina. Ànábì fi ìránṣẹ́ ránṣẹ́ sọ wọn pé man kana asbaha sa'iman falyutimma sawmahu ẹnikẹ́ni nínú yín tó bá jí lẹ́ni tó ń gbààwẹ̀ tó pé ó ní àníyàn pé òun gbààwẹ̀ lọ́jọ́ tàwa yìí ó complete àwẹ̀ rẹ̀ o wa man kana asbaha muftiran falyutimma baqiyata sawmihi. So ẹnikẹ́ni nínú yín tí ó bá ṣe kíni tó bá jẹ́ pé òun ò gbààwẹ̀ ń tiẹ̀ láàárọ̀ tàwa yìí kò jí lẹ́ni tó ń gbààwẹ̀ so ó yá ṣe kíni ó yá complete ọjọ́ rẹ̀ yẹn ẹni pé kíni kó remain lẹ́ni tí ó máa gbààwẹ̀ tí ó gba ààwẹ̀ ọjọ́ tó kù yẹn so àsìkò tí ò fi gbààwẹ̀ tó fi tí ò láníyàwó yẹn kó yá bẹ̀rẹ̀ sí ní gbààwẹ̀ nísìnyí báyìí ilẹ̀ ti mọ́ Ànábì wá kéde pé ààwẹ̀ Àṣúrà à ń bùkátà láti gbà ó sọ ẹni tó yẹ pé ó ti ń gbà tẹ́lẹ̀ bóyá ó pẹ́ kí wọ́n tó rí oṣù àbí wọ́n ti rí oṣù so àbí wọ́n ti mọ̀ kí àwọn ará ìgbèríko yẹn
bóyá kò sí àgbọ́yé ẹ̀sìn lọ́dọ̀ wọn débi tí wọ́n á fi mọ̀ yìí pé oṣù ti wọlé àbí wọn ti ẹ̀rọ oṣù àbí nǹkan kan. So anabi sallallahu alayhi wa sallam wá fi ọ̀nà ṣẹ́ránṣẹ́ sí wọn pé ẹnikẹ́ni tó bá yẹ pé ó jí lẹ́nu tó ń gbààwẹ̀ tẹ́lẹ̀ so kó complete àwẹ̀ rẹ̀. Ẹni tí ò bá wá jí lẹ́nu tó ń gbààwẹ̀ ó yá ṣe kí ni falyutimma baqiyata yawmihi kó complete ọjọ́ tó kù lẹ́nu tó ń gbààwẹ̀. So ìyá wa yìí Rubayya wọ́n sọ pé fa kunna ba'da dhalika nasumuhu. So wọ́n ní àwa bẹ̀rẹ̀ sí ni máa gba àwẹ̀ náà lẹ́yìn ìgbà yẹn nítorí pé a rí i pé ọjọ́ Àṣúrà iná lànàbí sallallahu alayhi wa sallam ló rán èèyàn sí àwọn aróko yìí torí pé Àṣúrà tẹ́lẹ̀ so ọ̀ranyàn iná ni àwẹ̀ Àṣúrà ọ̀ranyàn iná ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ síwájú kí wọ́n tó ṣe Ramadan wọ́n tó ṣe ní ọ̀ranyàn. So Àṣúrà òun ni ọjọ́ tí ó jẹ́ ọjọ́ àwẹ̀ àwọn mùmínì tí wọ́n á sì máa ṣe kíni wọ́n máa gba àwẹ̀ níbẹ̀ tó jẹ́ àwẹ̀ dandan tó jẹ́ àwẹ̀ dandan. So Àṣúrà yìí òun ni ọjọ́ ẹlẹ́ẹ̀karùn-ún nínú oṣù Muharram ọjọ́ ẹlẹ́ẹ̀kẹwàá rádà ọjọ́ ẹlẹ́ẹ̀kẹwàá nínú oṣù Muharram nínú oṣù òkè. So òun ni ọjọ́ Àṣúrà. Wọ́n ní sí báyìí àwẹ̀ ọjọ́ Àṣúrà yìí kì í ṣe ọ̀ranyàn mọ́ lórí tiwa lókun ìgbà tí wọ́n ti ṣe àwẹ̀ Ramadan ní ọ̀ranyàn fún wa. So Àṣúrà ìjọ́nà yẹn tiẹ̀ ó ti lọ ṣùgbọ́n sunna ni sunna nabi sallallahu alayhi wa ala alihi wa sallam. Wọ́n ní fa kunna ba'da dhalika nasumuhu àwa bẹ̀rẹ̀ sí ní máa ṣe kí ni ajẹ́ntẹ́ pé à ń gbààwẹ̀ Àṣúrà a complete ọjọ́ ìlẹ́ni tí ó ń gbààwẹ̀. So bákan náà lẹ́yìn ìgbà náà ọdún mi tó bá tún tẹ̀lé a máa ń gbààwẹ̀ Àṣúrà a máa ń gbààwẹ̀ Àṣúrà. wa nusawwimu sibyanana as-sighara minhum a sì tún máa jẹ́ káwọn ọmọ kéékèèké wa a máa jẹ́ kí wọ́n máa gbààwẹ̀ a máa mú wọn máa gbààwẹ̀ insha Allah bí Allahu bá fẹ́. wa nadhhabu ila al-masjid a sì máa lọ sí mọ́sálásí fa naj'alu lahumu al-lu'bata min al-'ihni a máa ń ṣe ohun ìṣeré fún wọn a mẹ́kì ohun ìṣeré fún wọn látara òwú. fa idha baka ahaduhum 'ala at-ta'am tí kankan wọn bá ké látara pé ebi ń pa a'taynaha iyyahu 'inda al-iftar a fún lóúnjẹ ní àsìkò iftar a fún ní oúnjẹ ní àsìkò iftar. ففي هذا الحديث أفاني بأن حديثي شدة اعتناء السلف بتربية أبنائهم على طاعة الله منذ الصغر. So ìṣojú kòkòrò ilé kókó bákan náà ní àkọlé kan àwọn salaf ìṣàmójútó àwọn salaf eléyìí tí ó lé ní àmójútó tó lé tó lágbára dáadáa lórí mímọ̀ rí àwọn ọmọ wọn lórí mímọ̀ tẹ̀lé Allah subhanahu wa ta'ala láti kékeré. So àti kékeré iná ni mùsùlùmí ti máa ń kọ́ ọmọ rẹ̀ lẹ́sìn èèyàn jẹ́ kí ẹ̀sìn kó mọ́ ọ lára láti kékeré èèyàn kàn ní fi ọmọ lẹ̀ just like that. So èèyàn máa kọ́ wọn lẹ́sìn èèyàn máa jẹ́ káwọn nǹkan tó bá jẹ́ òfin ẹ̀sìn kó máa yé wọn láti kékeré èèyàn jẹ́ kó mọ̀ kí eléyìí haram ni eléyìí halal ni. So hijab ara yẹn ni lórí ọmọbìnrin ọmọ ọkùnrin kí ṣòkòtò rẹ̀ kó má kọjá kókósẹ̀ ọ̀ranyàn ni èèyàn máa kọ́ wọn lórí èèyàn máa rẹ̀ wọn lórí nǹkan yìí bí àwọn sàláfù wa àwọn sàhábà ridwanullahi alayhim bí wọ́n ṣe máa ń ṣe iná ní eléyìí. afáàní wal wajibu ala wulati al-umur min al-aba'i wal ummahat tẹ́lẹ̀ tó jọ̀ràn lórí àwọn adarànjẹ àwọn bàbá àwọn ìyá ilé tó jọ̀ràn lórí wọn ni pé ay yata'assaw bis-salafi s-salih fi dhalik kí wọ́n fi àwọn aṣíwájú wa rere àwọn salafu salih wọ́n fọwọ́ ṣe àwòkọ́ṣe lórí àlámọ̀rí wa an yahrisu ala huduri awladihim as-salawati fil masajid wọ́n sì ṣojú kòkòrò lórí bí àwọn ọmọ wọn bí wọ́n ṣe máa àtẹ́ǹdì àwọn ìrun ní mọ́sálásí
وعلى احتشام بناتهن على منذ الصغر. tó kí wọ́n sì rí àwọn ọmọbìnrin wọn náà lórí bí wọ́n á ṣe ní hishma, wọ́n á ní ìtìjú. tó tó yẹ pé wọn kàn ní máa wọn ní máa wọ̀ sọ̀sọ̀ sáàrin àwọn ọkùnrin, wọn ní máa mingle pẹ̀lú àwọn ọkùnrin, wọ́n á ní ìtìjú láti kékeré. èèyàn gbọ́dọ̀ rí ọmọbìnrin lórí eléyìí. wa an yujannibahunna al-malabis al-qasira. so kí wọ́n dẹ̀ mú ọ jìnnà sí àwọn àwọn aṣọ kéékèèké, àwọn aṣọ tí ó kéré, tí ò nítumọ̀. tó yẹ pé tágbàlagbà bá wọ̀ níta, aṣọ burúkú lápè. so kí a ṣe kí ni ká gbé àwọn ọmọ wa, ká gbé wọn jìnnà sí láwọn ọmọbìnrin. wa ghayruha min al-malabisi al-khadisha lil-haya. àtàwọn ilé tó yàtọ̀ sílẹ̀ náà àwọn aṣọ tó yẹ pé ó máa ń túmọ̀ sí pé èèyàn ò ní tìjú. àwọn aṣọ tó yẹ pé ó tako ìnítìjú. so eléyìí tó yẹ kí ọmọbìnrin mùsùlùmí kó ní láti kékeré tó bá dàgbà. so lẹ́yìn náà fáwa ní mas'alatun tata'allaqu bis-siyam as-saghir. so mas'ala kan tí ó ní àjọṣepọ̀ pẹ̀lú ààwẹ̀ ọmọ kékeré. wàhíyà wọn náà ni pé ma huwa sinnu at-tamyiz alladhi yasumu ma'ahu as-sabiy. so éjì wo òun ni éjì at-tamyiz. éjì wo ni ọmọ wà tí a ti sọ pé ọmọ yìí ó ti mọ yàtọ̀ láàrin ọ̀tún àtòsí. so tí a ṣe kí ni tá a sọ pé kọ́mọ máa gba àwẹ̀ láti éjì náà. afáàní aljawab, èsì lórí rẹ̀ ni pé idha kana lahu 7 sinin, tó bá ní ọdún méje, tó bá ti jẹ́ ọmọ ọdún méje. lima ruwiya ani nabiyyi sallallahu alayhi wa sallam annahu qala, nítorí tí wọ́n gbà wá látọ̀dọ̀ nabi sallallahu alayhi wa sallam wípé ó sọ wípé muru sibyanakum bis-salati idha balagu 7. ẹ pa àwọn ọmọ kéékèèké yín, ẹ pa wọ́n láṣẹ pẹ̀lú as-salat tó bá ti pé ọmọ ọdún méje. wadribuhum 'alayha idha balagu 10. واضربوهم عليها إذا بلغوا 10. ẹ lù wọ́n lórí rẹ̀ tó bá ti tó ọmọ ọdún 10. وفرقوا بينهم في المضاجع. ẹ sì yà wọ́n ní orí ibùsùn. ẹ yà wọ́n lórí ibùsùn. so hadithu yìí, hadithu eléyìí tí ó wà hasan náà, yàbí al-Imam al-Albani rahimahullahu ta'ala yàwọn ìsọ nínú sahihu sunani Abi Dawud. so eléyìí tí Abu Dawud tó ń gbà wá, Ànábì sallallahu alaihi wasallam sọ pé muru awladakum bis-salati wa hum abna'u 7 sinin. ẹ pa àwọn ọmọ yín láṣẹ pẹ̀lú sọ́láàt pé kí wọ́n máa kírun nígbà tí wọ́n bá wà lọ́mọ ọdún méje. wadribuhum 'alayha wa hum abna'u 10. ẹ sì máa lù wọ́n lórí rẹ̀ tí wọ́n bá gbé sọ́láàt jù sílẹ̀, ẹ lù wọ́n tí wọ́n bá ti pa ọmọ ọdún 10. wa farriqu baynahum fil madaji'. ẹ sì ṣe ìyapa láàrin wọn lórí bẹ́ẹ̀dì. àtọkùnrin wọn àtobìnrin wọn, ẹ má yẹ kó wọn sùn bí kankan náà mọ́. so bákan náà ọkùnrin àtobìnrin náà, àbí ọkùnrin àtọkùnrin náà, obìnrin àtobìnrin náà, kó má sùn orí ibùsùn kankan náà. tí èèyàn bá lágbára rẹ̀, òun ló fi ń dájú. èèyàn yà wọ́n lórí ibùsùn. àtọkùnrin ní kọkùnrin má sùn pẹ̀lú ọkùnrin, obìnrin náà má sùn pẹ̀lú obìnrin. so lẹ́yìn náà fáwa ní ash-shartu ar-rabi'. májẹ̀mú ẹlẹ́kẹrin òun ni an-niyyatu àníyàn. fala yasihhu as-sawmu illa bi-niyyatin. ààwẹ̀ ò lè lálàáfíà àfi pẹ̀lú àníyàn. faqad dalla ala ishtirati an-niyyati lis-sawmi as-sunnatu wal-ijma'. wọ́n ní sunna, hadith anabi sallallahu alayhi wa sallam àti àpẹnukọ àwọn mùsùlùmí ó ń tọ́ka sí pé àníyàn dídá ni májẹ̀mú ni tó máa ń jẹ́ kí ààwẹ̀ kó lálàáfíà. amma sunna, ẹ̀wà rí ẹ̀rí nínú as-sunna ففي الصحيحين وأنه صحيحان البخاري ومسلم من حديث عمر رضي الله عنه، إنه حديث عمر ينا الله كما باوا عن النبي صلى الله عليه وسلم أنه قال إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى.
so anabi sallallahu alayhi wa sallam sọ pé innamal a'malu binniyat dájúdájú gbogbo iṣẹ́ pẹ̀lú àníyàn iná ni gbogbo iṣẹ́ èèyàn ó ṣe pẹ̀lú àníyàn wa innama likulli imri'in ma nawa yóò sì máa bẹ fún gbogbo ọmọ ènìyàn ní tó bá dà ní àníyàn ní tí a bá ní láníyàn náà lè máa gba ládàá rẹ̀ ní tí a bá ní láníyàn iná ni yóò lálàáfíà tí ó dẹ̀ jẹ́ pé èèyàn ṣe ní àwọn iṣẹ́ ilé tí ó bá bùkátà sí àníyàn síwájú kó tó ṣe síwájú kí èèyàn tó lè gba ládàá lórí rẹ̀ ṣùgbọ́n tí ó bá láníyàn kò lè gba ládàá lórí rẹ̀. afáàní wa amma al-ijma'u ẹ̀wárí ẹ̀rí al-ijma' so ẹ̀rí al-ijma' فقال ابن قدامة في المغني wọ́n ní Ibn Qudama ó sọ ní inú al-Mughni ó sọ nínú tírà wọn al-Mughni wọ́n ní la yasihhu sawmun illa biniyyah la yasihhu sawmun illa biniyyah àwẹ̀ ò lè lálàáfíà àfi pẹ̀lú àníyàn àwẹ̀ ò lè lálàáfíà àfi pẹ̀lú àníyàn ijma'an pẹ̀lú àpẹnupọ̀ àwọn mùsùlùmí náà ilé àwọn olùmọ̀ wọ́n panupọ̀ lórí eléyìí fardan kana aw tatawwu'a yálà àwẹ̀ náà jẹ́ ọ̀ranyàn ni àbó jẹ́ náfílà kò lè lálàáfíà àfi téèyàn bá ṣe kíni téèyàn bá dàníyàn síwájú kíyàn tó gbà li'annahu ibadatun mahdha kas-salah torí pé àwẹ̀ ní ìjọsìn kan tó kílẹ̀ iná àwẹ̀ látòkè délẹ̀ ìjọsìn ni gẹ́gẹ́ bí as-salah. wọ́n ní fa'ida àǹfààní kan lélẹ̀ wọ́n ní pé ma'na niyya ìtumọ̀ àníyàn tí wọ́n ní kí èèyàn dà níbi ni pé an ta'taqida anna sawma ghad min Ramadan kí ẹ ní kéèyàn ní lánìí pé àwẹ̀ tí mo fẹ́ gbà lọ́la yìí o àwẹ̀ Ramadan ni aw anna sawma ghad an qada tàbí kéèyàn lánìí pé àwẹ̀ tí mo fẹ́ gbà lọ́la yìí mo fẹ́ san gbèsè àwẹ̀ tí mo jẹ ni aw an nadhr tàbí èmi ni mo tiẹ̀ lọ jẹ́jẹ́ mo labọ́ ara mi lọ́rùn tí Allah subhanahu wa ta'ala tí ó labọ̀ mi lọ́rùn so mo wá fẹ́ gbàwẹ̀ yẹn ìyẹn ṣèlérí pé mo gbàwẹ̀ fún Allah subhanahu wa ta'ala tí yẹn kan bá ṣẹlẹ̀ ọ̀ràn yẹn ni kéèyàn gbàwẹ̀ yẹn èèyàn wá ní láníyàn pé àwẹ̀ yìí àwẹ̀ nadhri náà ni kì í ṣe àwẹ̀ Ramadan kì í dẹ́ ṣe àwẹ̀ qada kì í pé mò ń san gbèsè àwẹ̀ kan tí mo jẹ aw an kaffara àbí kaffara tiẹ̀ ni àbí kaffara ni so ìtara iná ni èèyàn gbọ́dọ̀ ní láníyàn bẹ́ẹ̀ ìtumọ̀ àníyà iná ni eléyìí èèyàn ní láníyàn pé àwẹ̀ eléyìí tí mo fẹ́ gbà lọ́la àwẹ̀ Ramadan ni ọ̀túnla àwẹ̀ Ramadan ni so bákan náà èèyàn ní láníyàn pé eléyìí mo fẹ́ san gbèsè Ramadan mi ni eléyìí àwẹ̀ Monday Thursday náà ni àwẹ̀ náfìlà ni tó bó ṣe rí náà ni eléyìí afáwa ni wan niyyatu mahalluha al-qalbu wat-talaffudhu biha bid'ah àwẹ̀ ní àníyàn ní ààyè rẹ̀ inú ọkàn ká sọ pé èèyàn fẹ́ dàníyàn lórí ìjọsìn èèyàn fẹ́ ṣe ààyè àníyàn ní inú ọkàn ló wà èèyàn wá máa sọ jáde lórí ahọ́n pé Allahumma inni nawaitu an asuma ghadan al-yawm al-awwal min Ramadana àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí báwọn ṣe máa ń sọ bid'ah iná ni àdádálẹ̀ ni tí ò sí ẹ̀rí fún téèyàn sì gbọ́dọ̀ ṣe. ka an taqul kẹ́bi kéèyàn sọ pé nawaitu siyama ghadan mo dàníyàn pé máa gbààwẹ̀ lọ́la mo dàníyàn pé máa gbààwẹ̀ ghadan kéèyàn sọ jáde bẹ́ẹ̀ pé mo dàníyàn pé máa gbààwẹ̀ lọ́la. fahadha min al-bid'i al-muhdatha eléyìí nínú àwọn àdádálẹ̀ ni haythu lam yaf'alha rasulullahi sallallahu alayhi wa sallam wala ashabuhu ridwanullahi alayhim wala ashabuhu radiyallahu anhum nítorí pé ànábì ò ṣe bákan náà àwọn sàhábà rẹ̀ náà àwọn náà ṣe. قال شيخ الإسلام ابن تيمية في مجموع الفتاوى شيخ الإسلام ابن تيمية رحمه الله تعالى عنه مجموع الفتاوى كل من علم أن غدا من رمضان هو يريد صومه
faqad nawa sawmahu. Ẹnikẹ́ni tó bá ti mọ̀ pé ọ̀la ọjọ́ kan nù Ramadan náà ó sì mọ̀ pé òun fẹ́ gbààwẹ̀, ó fẹ́ gbààwẹ̀ yẹn, ó ní lọ́kàn láti gbà á, ó mọ̀ pé ọ̀la ọjọ́ àwẹ̀ ni ó sì fẹ́ gbà ìyẹn náà ti mọ̀ kí mo fẹ́ gbààwẹ̀ lọ́la, faqad nawa sawmahu, ìyẹn ti dà níyẹn báyẹn, kò bùkátà sí pé bó ni màá ṣe dà níyẹn, tí ìyẹn bá ti mọ̀ kí mo fẹ́ gbààwẹ̀ lọ́la, ìyẹn ti ní àníyàn náà nìyẹn. sawa'un talaffadha biha aw lam yatalaffadh. So yálà ó sọ jáde ni àbí kò tiẹ̀ sọ jáde. wa hadha fi'lu 'ammatil muslimin, iṣẹ́ sí ọ̀pọ̀ gbogbo àwọn mùsùlùmí náà lè, bí gbogbo mùsùlùmí ṣe máa ń ṣe náà lè, kulluhum yanwi as-siyam, gbogbo mùsùlùmí ni máa ń dà ní àwẹ̀, gbogbo mùsùlùmí ni máa ń dà ní àwẹ̀, gbogbo mùsùlùmí tó ti mọ̀ pé ọ̀la ọjọ́ àwẹ̀ ni òun sì fẹ́ gbà ó ti ní àníyàn náà nìyẹn. afáàní wa qala fi minhaji sunnah, Ibn Taymiyyah tún sọ nínú minhaji sunnah wípé wa kadhalika man kana ya'lamu anna ghadan min Ramadan, bẹ́ẹ̀ náà ni ẹni tó bá mọ̀ wípé ọ̀la inú Ramadan ni ọjọ́ kan nínú ọjọ́ Ramadan, so ọjọ́ kan nínú ọjọ́ Ramadan iná ni ọ̀la. So tí ẹ bá ti mọ̀ bẹ́ẹ̀, afáàní wa huwa muslimun, tó sì jẹ́ pé mùsùlùmí iná ni ó ń tọ̀hún, tó jẹ́ pé mùsùlùmí náà ni iná ni ó ń tọ̀hún. ya'taqidu wujuba as-sawm, tó wá jẹ́ mùsùlùmí kan tẹ́ pé ó ní àdìsọ́kàn wípé ọ̀ràn yẹn náà ni ààwẹ̀, ó ní àdìsọ́kàn pé ọ̀ràn yẹn iná ni ààwẹ̀, wa huwa muridun lis-sawm, tó sì fẹ́ gbààwẹ̀, fa hadha niyyatu as-sawmi, àníyàn ààwẹ̀ tí wọ́n ń fẹ́ iná lélẹ̀, àníyàn ààwẹ̀ iná ni eléyìí. wa qala aidan, Ibn Taymiyyah rahimahullah ta'ala tó sọ bákan náà wípé wa huwa hina yata'asha 'asha'a man yuridu as-sawm. So mùsùlùmí sì ní ìgbà tó ń jẹun alẹ́, ó ń jẹun ẹni tẹ́ pé ó fẹ́ ṣe kíni, ó fẹ́ gbààwẹ̀ ni, ó ń jẹun alẹ́ ní ìjẹun pé inshallah lọ́la máa gbààwẹ̀, lọ́la máa gbààwẹ̀. ولهذا wọ́n nítorí eléyìí yufarriqu bayna 'asha'i laylatil 'Eid wa 'asha'i layali shahri Ramadan. So nítorí eléyìí ló fi jẹ́ pé yufarriqu bayna 'asha'i laylatil 'Eid wa 'asha'i layali shahri Ramadan. So ló fi jẹ́ pé èèyàn ó ṣe ìyàtọ̀ láàrin oúnjẹ tí èèyàn jẹ lálẹ́ ọjọ́ Eid, àwọn kí ọ̀la ni Eid lápèjúwe, alẹ́ òní báyìí oúnjẹ tí èèyàn jẹ lálẹ́ rẹ̀ ó yàtọ̀ sí oúnjẹ tí èèyàn jẹ lálẹ́ wípé ọ̀la mo fẹ́ gbààwẹ̀ lọ́la, mo fẹ́ jí sáré lọ́la láti gbààwẹ̀. ẹni fa laylatul Eid ya'lamu annahu la yasum, so lálẹ́ ọjọ́ Eid ní èèyàn mọ̀ pé èèyàn gbààwẹ̀ lọ́la tí í ṣe ọjọ́ Eid, torí pé alẹ́ ló máa ń ṣíwájú. So alẹ́ òní báyìí ká ní pé òun ni ọjọ́ Wednesday àbí Tuesday lápèjúwe, òun ni ọjọ́ Tuesday, bá ti wà lálẹ́ òní, lálẹ́ tílẹ̀ bá ti ṣú lọ́jọ́ Tuesday àti wà ní alẹ́ Wednesday náà nìyẹn, àti wà ní alẹ́ Wednesday náà nìyẹn. So wá jẹ́ Wednesday, wá jẹ́ ọjọ́ ọdún, oúnjẹ tí yóò jẹ ní alẹ́ Wednesday yẹn tí í ṣe ilẹ̀ ṣú lọ́jọ́ Tuesday, tó yẹ pé Wednesday rẹ̀ ní ọjọ́ ọdún, so oúnjẹ tí yẹn máa jẹ lọ́jọ́ yẹn yóò yàtọ̀ sí oúnjẹ tí yóò jẹ lẹ́ni tí ó lérò tó sì mọ̀ wípé ọ̀la Wednesday yẹn ọjọ́ Ramadan tó ní òun tó fẹ́ gbààwẹ̀. ó ní fala yuridu sawma wala yanwihi. So èèyàn tó ti mọ̀ pé ọ̀la ọjọ́ ọdún ni, irọ́ níbẹ̀ kò fẹ́ gbààwẹ̀, kò sì láníyàn kó wọn gbààwẹ̀. wala yata'asha 'asha'a man yuridu sawm, kò sì ní jẹun ẹni tẹ́ pé ó fẹ́ gbààwẹ̀ lọ́la, ó fẹ́ jí kó gbààwẹ̀, kò ní jẹun ní ìjẹun irú èèyàn bẹ́ẹ̀. So ibi ìlà dúró sí bi'idhnillahi azza wa jal. Allahu ta'ala a'la wa a'lam. Subhanaka Allahumma wa bihamdik.
أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. والسلام عليكم ورحمة الله وبركاته.